أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفاع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله أدعو كتوكو غنفون الله ìkẹ́ ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Nabi Muhammad kó kárí gbogbo àwọn ẹni rẹ̀ àtọrọ fún àwọn àfáà wa àwọn òbí wa gbogbo ojú tí ń wò mí etí tí ń gbọ́ mi náà nínú ọkùnrin obìnrin àánú Ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kó bá gbogbo wa gbé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọba tó ní àríjímọ̀ tẹ̀ní sí kó já sọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé kó já máa rí wọn ṣe nínú Islam iman kó já láṣepẹ́ ní di dáadáa àti láfíà ní kó já máa fi lògbà ìfàyàbalẹ̀ ní kó já máa fi lògbà aburú gbogbo tó wà kó sọ̀rọ̀ ẹ̀dá ń bá tẹ́gùn rìn kó má fẹ́ lù wá èyí tí ń bá ń bá omi rìn ká má bá wọn mú bẹ̀ èyí tí ń bá ń bá ènìyàn rìn ká má kọlù èyí tí ń bá ń bá àlùjànnú rìn Ọlọ́run ṣọ́ wa ń bẹ̀ la ilaha illallah. Èyí tí amúwá tí ó máa jẹ́ ìrántí Ọlọ́run fún èmi tí mo fẹ́ sọ lákọ̀ọ́kọ́ tí ó dẹ̀ máa jẹ́ ìrántí fún gbogbo ẹni tí ń gbọ́ mi náà kọ́lọ́ má ṣàjẹ́ ó wúlò fún wa kọ́lọ́ fi tàn mọ́lẹ̀ sínú ìgbésí ayé wa. Òun ni ọ̀rọ̀ nípa àtìwọ̀tán wá sí ti gbogbo wa ti mọ̀ ní òkú rẹ̀ ní tí ò kéwù òun náà ni ó sì bẹ̀rù àtìbọ̀tán ó sì bẹ̀rù ọlá rẹ̀ ọ̀rọ̀ nípa àtìbọ̀tán ó ti tó níwàásí sẹ́ni tí ó sì látìbọ̀tán náà lẹ́ni tí máa ń bẹ̀rù àtìbọ̀tán àtìbọ̀tán fún rẹ̀ tó bá fẹ́ látìbọ̀tán kí ni ṣe tí ń fi látìbọ̀tán òun náà ni pé kó bẹ̀rù àtìbọ̀tán tó bá ti bẹ̀rù ẹ̀ ó ní kí ni ó sì ṣe tí òfin ní látìbọ̀tán tí ó bá ti bẹ̀rù àtìbọ̀tán kò ní látìbọ̀tán àìbẹ̀rù ẹ̀ náà ni èjìyàn látìbọ̀tán ìbẹ̀rù ẹ̀ náà ni máa jẹ́yàn ní wàásí ti parí báwọn gbogbo èyí tó kù tá a bá fẹ́ sọ ní inú lecture yìí explanation fún statement tá a ti gbé kalẹ̀ yìí ni ọ̀dọ̀ Ibn Qayyim là ń lọ àfáàgbẹ̀ ẹ̀sìn àfáàgbà gbogbo àwọn mùsùlùmí ń lọ dára lẹ́kọ̀ọ́ nínú tírà rẹ̀ tọkọ tó pè ní Madarijus Salikin ọkọ̀ tírà kan ó fi explain ní tírà míì ó fi jẹ́ commentary fún tírà míì tí àfáàgbà kan tó ń pè ní Harari òun Sufi ni òun lọ́kọ̀ tírà Manazilus Sairin Ibn Qayyim wá ṣe explanation rẹ̀ commentary rẹ̀ ó pè ní Madarijus Salikin fáwọn tó máa ń dáwọ́tù tírà Madarijus Salikin náà pé Ibn Qayyim kọ́ lọ́kọ́ wọn ò láwùjáre àwọn náà padà jẹ́wọ́ fún òun lọ́kọ́ wọn ni ẹ̀ ń wá ní kíni torí àfáàgbà àdúgbò mùsùlùmí ní Ibn Qayyim táwọn pípù yìí tún claim pàfà àwọn ni àmọ́ níbi tí yin tàṣọ́wùfù tí ń sọ̀rọ̀ Sufi dáadáa wọn ò fẹ́ gbélé èyí ò kòrò fún wọn láti gbé mi òótọ́ ọ̀rọ̀ eléyìí ò kòrò fún wọn láti gbà Ibn Taymiyyah sọ ó kòrò fún wọn láti gbà gbogbo àfáàgbà àlànà wọn lọ́sọ ó kòrò fún wọn láti gbà so nítorí ń pọ́ sọrú ọ̀rọ̀ yẹn gbogbo language tó dẹ̀ fi kọ́ Madarijus Salikin all language ń Sufi ni ọ́ tọwọ́ bọnú Sufi tẹ́rì pẹ́ni tó mú mi tàṣọ́wùfù tó yó lẹ́nu yìí kò dí wọ́n láìkì tíra náà wọ́n ní kó tó bá Ibn Taymiyyah àpàdé ló ti kọ́ kó tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ibn Taymiyyah ló ti kẹ́ ní tíra àtọkọ tí ń kó tí àfáà rẹ̀ pé Ibn Taymiyyah ń bẹ̀ ṣé kó tó bá àpàdé lọ́kọ̀ ọ̀hún tẹ́ẹ̀tì kódò tó ń ṣàdúrà fún tẹ́ẹ̀tì fúra mọ́ pé Ibn Taymiyyah ti kú kó lẹ́yìn nígbà tí ń kọ tíra yìí ó ní qaddasallahu ruhahu ẹ̀yìn tóun jáde lẹ́wọ̀n tán lọ́kọ̀ ní ìtọ́ hàn jù nú ọ̀rọ̀ kó tó di pé ó kù díẹ̀ tí ó kù lọ́kọ̀ nínú tíra yìí ló ti dá wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ńláńlá ó ní gbogbo àwọn tí wọ́n nínú Ọlọ́run tí wọ́n fẹ́ dọ̀rẹ́ Ọlọ́run nínú àwọn Sa'irun wọ́n pín sí mẹ́rin nínú argument àwọn kan bẹ wọ́n pè wọ́n ní ashabul asawabiq àwọn tó yẹ sí pé wọ́n compare ṣe mọ́ kí mẹ́ta náà lọ́jọ́ tá a lò láyé àná wa òní wa àtọ̀lá wa wọ́n wá ń gbé yẹ̀wò wọ́n ń debate ẹ̀ pé nínú àná gbogbo ọjọ́ ló ṣe pàtàkì gbogbo wọn gbà bẹ́ẹ̀ àwọn wọn wò pé nínú gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́dá máa lò láyé yìí àná òní ọ̀la èwo ló yẹ kí yín fún látẹ́ńṣẹ́ jù èwo ló yẹ kí yín bẹ̀rù jù tí yín bá sunkún èwo ló yẹ kí yín sunkún rẹ̀ jù àwọn ashabu sawabiq àwọn ní àná ló yẹ ká sunkún jù ẹkún àná ló yẹ ká sun jù nítorí pé àná la ti ṣẹ lọ́hùn ẹkún past ló yẹ kẹ́rú ọmọ sun jù past wa ló yẹ ká máa ronú sí jù pé mo ṣe báyìí mo sọ báyìí mo rò báyìí gbogbo tí yẹn ṣe tí ọ̀dà ló yẹ kó kúnnú ọkàn rẹ̀ àná ló ṣe pàtàkì jù ṣé ẹ̀ṣẹ̀ wa ní dínà gbígbàdúrà ẹ̀ṣẹ̀ iṣẹ́ ọwọ́ wa tá a ṣe lánàá tí ọ̀dà ní fún wa ní àtìbọ̀tán tí ọ̀dà iṣẹ́ ọwọ́ wa tá a ṣe lánàá tí ọ̀dà ọ̀rọ̀ tá a sọ lánàá tí ọ̀dà àníyàn wa àdìọ́kàn wa tí ọ̀dà ní ń já gúnlẹ̀ síbi tí ọ̀dà ní ó já jìyà lọ́dọ̀ Ọlọ́run ní ó sì já àríkẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run tí yẹn bá bẹ̀rù kankan kó bẹ̀rù àná tora na ntí yẹn bá gbà náà rẹ̀ ṣe ní ojúwe ibi tí ń lọ lọ́dọ̀ Ọlọ́run ṣáàlì jẹ́ náà àbí náà àwọn lẹ́ẹ̀mọ̀ rí sọ àná ló yẹ ká bẹ̀rù jù kó má
wọ́n ní nítorí pé lánàá lọ́lọ́run ṣe gbogbo ètò ẹni tí ó dolórí ire ẹni tí ó dolórí ibú ọmọ àlìjẹ́nà ọmọ náà àná lọ́lọ́run ti ṣe gbogbo ètò yẹn látàtàtẹ̀ kọ́ ṣe kó tó dá wa wá sílé ayé ajá pé tí nǹkan kan bá ń bẹ tó bá yẹ ká bẹ̀rù àná ló yẹ ká bẹ̀rù àwọn kan ní rárá ń tẹ́ sọ́dá ó dùn àmọ́ kò kún tó èní ló yẹ ká bẹ̀rù jù èní ló yẹ ká fún látẹ̀ńṣẹ̀ jù iṣẹ́ èní ló yẹ ká ṣe jù tàná lọ wọ́n ní kílẹ̀ yín náà rí wọ́n ní ń taari ni àwọn ni wọ́n pè ní asahabul hal àwọn asahabu sawabiki lásọ lákọ̀ọ́kọ́ ọ̀hún asahabul hal òun làwọn tí wọ́n sọ pé èní ni ẹja mọ́ fún ní attention jù ṣẹ́ra àná ti kọjá àná ti lọ ẹni bá ń sunkún pásítì rẹ̀ yóò pẹ́ nídìí ẹkún ẹja mọ́ sunkún èní kí ló ti gbé ní rẹ̀ ṣe kí ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé èní ló lè tún àná ṣe tẹ́fì mọ́ pé èní ju àná lọ nù míyàn bá ṣe lọ́n lánàá níjó ni ó tọrọ àforíjì èní tó bá ti túbá tó bá ti tọrọ àforíjì kí láforíjì yóò ṣe fún gbogbo tó ṣẹlẹ̀ lánàá yóò pa gbogbo ẹ̀rẹ́ ajá sí pé ní ju àná lọ èní ni chance tó ní fànálẹ̀ mọ́ fè ní tún tí tó ti ṣẹlẹ̀ lánàá ṣe èní ó sì tún tí ó ṣẹlẹ̀ lọ́la ṣe èní ni ó dájọ́ tí èní ni ó jẹ́ ọba ni ó pàṣẹ fún tó ṣẹlẹ̀ lánàá èní sì ni ó pàṣẹ fún tí ó ṣẹlẹ̀ lọ́la ajá sí pé ní ẹ̀rẹ́ ni kò mójútó jù wá sí kàtúnlẹ̀ lẹ́yìn ọ̀nà wọ́n ní èní ju àná lọ bẹ́ẹ̀ ni gbogbo tí ń bẹ́nu kádàrá látàná wá tó bá ṣàdúrà dáadáa lẹ́ni tó ṣe sàárà lẹ́ni àdúrà tí sàárà ń tún kádàrá ṣe ajá sí pé èní iṣẹ́ ó tún lè rectify gbogbo tó ti wáyé látàná tó fẹ́ tí ó dùn mọ́ ó lè fi tún ṣe. àwọn kẹta sahabul awaqibi àwọn dúró lérí pé ẹ̀yin tẹ́ sọ àkọ́kọ́ náà rí sọ ẹ̀yin tẹ́ sọ kejì àdá yín lẹ́bi àmọ́ ìtọ́ dáa jù ètò ẹ̀ kí yẹn mójútó jù òun ni ọlá níbo lèèyàn parí ọ̀rọ̀ rẹ̀ sí tí nǹkan kan bá ń bẹ tó yẹ kí yẹn bẹ̀rù ọ̀la ló yẹ kí yẹn bẹ̀rù ara ẹni tó sin lọ́run lánàá tí ò dáná ṣẹ̀ ó tún sin lọ́run lẹ́ni náà ń ṣe dáadáa lẹ́ni àmọ́ kò sin lọ́run parí ìgbésí ayé ẹ̀ lànàbì fi ní innamal a'malu bi khawatimiha nínú hadisi tí mọ́mọ́ Ahmadu àti Bukhari gbà wá ipe gbogbo iṣẹ́ pátápátá kìí ṣe ìbẹ̀rẹ̀ lóníṣẹ́ o ẹni tó bá láti bọ̀ tán rè ẹni bá gúnlẹ̀ síbi tó dáa òun ló ṣiṣẹ́ tí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ díje eré tí wọ́n ń sáré tẹ́ bá rẹ̀ nìkan lọ́wọ́ bẹ̀rẹ̀ tó wà nashit tẹ́tọ́ ẹ sí pé yujawizul masafat bijarihi tí ń sá eré girigiri tó ń la àwọn yòókù àmọ́ holè lérí àmọ́ bẹ́ẹ̀ kò tí ì tó holè lérí kò tí ì tó celebrate ta ni ó ṣoríire ìgbẹ̀yìn òun ni ó ṣe celebrate ẹni tó bá ṣoríire tó rà lè jẹ́ náà wọ̀ tó láti bọ̀ tán rí òun ló lóríire o ẹnìkan ò lè proud nǹkankan láyé yìí ẹnìkan ò lè fi nǹkankan ṣe fáàrí nínú tó ṣiṣẹ́ sẹ́yìn àbí tí ń ṣe lọ́wọ́ in tó ṣe gbẹ̀yìn ayé rẹ̀ ló ṣe pàtàkì yẹn àti bọ̀tán tí nǹkankan bá ń bẹ tó yẹ ká bẹ̀rù àti bọ̀tán ló yẹ ká bẹ̀rù. àwọn sọ bẹ́ẹ̀ ẹni ẹ̀ wo story kan náà àwọn sahaba nabi ridwanullahi alayhi ẹ já lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹni yóò ṣe ìsìláàmù lọ́wọ́ bẹ̀rẹ̀ gbogbo gbèsè ayé rẹ̀ kọ́dà tá nabi fi dé Madina tán fi lọ jagun Badr ó wá dàárọ̀ ọjọ́ ogun Uhud wọ́n pe sàábì náà ní al-Usayrim Amr ibn Thabit al-Usayrim láàárọ̀ ọjọ́ tí wọ́n lọ jagun Uhud nítorí àárọ̀ ni wọ́n jagun Uhud àárọ̀ ọjọ́ Saturday wọ́n jagun Uhud ìgbà tí wọ́n jáde ńlé ogun yẹn ọ̀dẹ̀ pẹ́ gbogbo ogun yẹn wọ́n parí ẹ̀ tí kó tó di ọwọ́ àyí làwọn ti parí ogun nígbà tí wọ́n jáde ńlé lọ́wọ́ àárọ̀ kùtùkùtù ẹni wọ́n ṣáàrí pé ẹni yìí òun náà jáde pẹ̀lú wọn kìí sì ṣe mùsùlùmí kò gba Islam kò kírun orí kò tiẹ̀ mọ́lọ́run lẹ́yọ̀ kan kò gba Islam rárá tí gbogbo yẹn mọ̀ pé kọ̀nfàmù kèfèrí ni ó wá bá wọn jagun lójú ogun Uhud òun náà jà gidigidi tí ọgbẹ́ kún gbogbo ara ẹ̀ ọgbẹ́ bá wọn sá ní nǹkan nígbà tó yá ẹlẹ́mìí fẹ́ gbẹ̀mí lára ẹ̀ ọwọ́ tẹ̀ ọwọ́ bá débi pé wọ́n fẹ́ pa á ó ti wá kú díẹ̀ kó kú nígbà tí àwọn tán jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ń wo gbogbo àwọn òkú wọn káàkiri lójú ogun pé lẹ́yìn tí ogun ti dá wọ́n ń wo àwọn òkú wọn rí láàrin àwọn òkú gbà tí wọ́n fẹ́ máa palẹ̀ mẹ́rin náà rí pé ẹ̀mí díẹ̀ kù lára ẹ̀ tí ń mí hẹ́lẹ́hẹ́lẹ́ lágbájá ìwọ́kọ́ yìí ni òun ni ìwọ́kọ́ yìí ni ṣe mùsùlùmí kí ló gbé ọ jáde wá jagun ẹ̀sìn ṣe mùsùlùmí àwọn ará Mẹ́kà lọ́wọ́ àtàkì àwọn anábì Madina ní Uhud tí wọ́n á jáde lọ síbi àpáta Uhud láti lọ dífẹ́ǹdì ẹ̀sìn kí ló gbé ọ jáde ṣe mùsùlùmí ìwọ náà bá wa dífẹ́ǹdì ẹ̀sìn ṣé o fẹ́ dífẹ́ǹdì Madina gẹ́gẹ́ bí ìlú ni pé gẹ́gẹ́ bí pé citizen Madina nìwọ náà o fẹ́ dífẹ́ǹdì ìlú rẹ abọ́ o fẹ́ dífẹ́ǹdì ẹ̀sìn tó bá wọn ṣe kí ló gbé ọ jáde wọn bí bẹ́ẹ̀ lẹ́nu mímí díẹ̀ tó kù lẹ́nu ẹ̀ ó ní ìsìláàmù náà ló gbé wọn jáde lẹ́nu kété tí ilẹ̀ mọ̀ yẹn náà lọ́lọ́run tàn mọ́lẹ̀ ìsìláàmù sọ́kàn òun ó sì jáde ńlé ó sì gbòun náà sì mú nǹkan ogun rẹ̀ ó sì tẹ̀lé wọn jáde òun náà sì ń jagun ó sì kú sójú ogun
islam ló gbé jáde. Wọ́n á fún anabi sallallahu alayhi wa sallam ní rìpọ́tù rẹ̀, anabi ni huwa min ahlil janna, ọmọ àlìjẹ́nà ni. àyílò tí tó kò kírun kan rí láyé ẹ̀, ẹ̀yìn irun àsùbá àyílò tí tó ẹni ló gba islam ló sì kú, kò kírun kankan fọ́lọ́run rí láyé rẹ̀. lam yasjud lam yusalli lillahi walaw sajdatan wahida, kò tiẹ̀ forí balẹ̀ rí fọ́lọ́run. anabi ni huwa min ahlil janna, ọmọ àlìjẹ́nà ni. kìí ṣe pásítọ̀ òrùn bá ọmọ mọ̀mọ́ kí o, àsìkò òrùn òwúlẹ̀ tí ẹ̀ dé bá kí la fẹ́ lò ní pé ọlá ti bọ̀ tán. ẹ wẹnu mọ́mẹ́ǹtì tó fi practice islam rẹ̀, a very short period of time ló fi exercise, ló fi practice islam, ọlọ́run sì tẹ́wọ́ gbà. Allahu akbar. ẹ wá wẹni tó bẹ̀rẹ̀ islam láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbésí ayé rẹ̀. ẹ jẹ́ n sọ tán Birsisul Abid, ìtàn Birsisul Abid, ìkànnù àwọn olùjọsìn tó ti lọ nínú àwọn ọmọ Israẹli làwọn kan pè. Ibn Abbas sọ̀tàn náà, Sayyidina Ali radiyallahu ta'ala anhu òun náà pìtàn náà. wọ́n fi tàn náà ti sọ́dọ̀ Ibn Mas'ud, àwọn kọ̀ọ̀kan nínú àwọn sàhábà bẹ́ẹ̀, wípé níbi ìtàn àyà tọ́lọ́run tí ń sọ nínú al-Qur'an tó ní kamathali shaytani idh qala lil insani kfur falamma kafara qala inni bari'un minka inni akhafu Allaha rabbal alamin. nínú suratul Hashri Ọlọ́run ní ọ̀rọ̀ àwọn Bani Nadir, ìtàn wọn ní ń pabọ̀. àwọn tó dalẹ̀ anabi nínú àwọn Júù Madina, ìran mẹ́ta ni wọ́n, Banu Nadir, Banu Qurayza àti Banu Qaynuqa. àwọn Banu Nadir dalẹ̀ anabi, wọ́n dalẹ̀ gbogbo mùsùlùmí, wọ́n lọ gba ọ̀tá láàyè wọ Madina, wọ́n wá fẹ́ pa anabi. wọ́n agree pẹ̀lú àwọn kan pé invite ẹ̀ wá, anabi wá fún rẹ̀ lọ́wọ́ yáwó lọ́wọ́ wọn, ibi tí anabi ń bá wọn ṣe dé ó fẹ́ yáwó lọ́wọ́ wọn. wọ́n á ní kí tó bá ti dé wẹ́ ṣá lọ gbé òkúta kankan làmọ́ lórí níbi tá a bá ti ń ṣe meeting lọ́wọ́. wọ́n ti agree, wọ́n ti pìmọ̀ tẹ̀. Allahu akbar. wọ́n fi dálẹ̀ gbogbo àjọṣe àti agreement tí wọ́n ti ní pẹ̀lú anabi kété tá anabi dé Madina pé ẹ jẹ́ àjọ gbégbé àlàáfíà. Banu Nadir lọ́lọ́run wá sọ òfin kalẹ̀ pé wọ́n fìlú lẹ̀, ìjìyà wọn ní pé kí wọ́n fìlú lẹ̀. ìlú tẹ̀ bá ti lè pé ìwọ rẹ̀, ìlú tọ̀ bá ti lè gbébẹ̀ lálàáfíà, tẹ̀yìn ọmọ ìbánigbé lálàáfíà tẹ́ mọ̀ gbé ẹ fìlú lẹ̀. Ọlọ́run wá sọ Suratul Hashri kalẹ̀ pé kí wọ́n fìlú lẹ̀. bí wọ́n ti ń fìlú lẹ̀, àwọn mùnáfìkì tí wọ́n ṣe bí ìgbà pé àwọn ń ṣe ìsìláàmù tán tẹ̀lé ànábì, tí wọ́n sì nífẹ̀ẹ́ àwọn kèfèrí lábẹ́ tán bá àwọn kèfèrí ṣe lábẹ́, àwọn ti ṣàdéhùn fáwọn Bani Nadir pé ẹ má wọrí, tó bá dogun yóò dogun, ẹ rí wa lẹ́yìn yín, á sọ̀pọ́ọ̀tì yín, tó bá dogun kó dogun, tó bá dìjà kó dìjà. nígbà tó di pé Ọlọ́run ní ká ànábì ó pàṣẹ pé kí wọ́n fi Madina lẹ̀, àwọn mùnáfìkì ò lè sọ̀pọ́ọ̀tì Bani Nadir mọ́ o. lọ́lọ́run wá ń sọ̀rọ̀ wọn pé ṣẹ́rọ̀rọ̀ àwọn mùnáfìkì yìí tí wọ́n tì wọ́n sẹ́nu kú tán tí wọ́n yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn yìí, ọ̀rọ̀ wọn dàbí àṣeyìtọ́ọ̀nù, kamathali shaytani, ó dàbí àṣeyìtọ́ọ̀nù ní idh qala lil insani kufur, níjọ́ tí ń sọ fọ́mọ ènìyàn kan wípé di kèfèrí, ó yá di kèfèrí, falamma káfàrà, nígbà tó di kèfèrí tán, qala inni bari'un minka, ó ní mi ò mọ̀ sí o, mo yọpá mi, mo yọsẹ̀ mi o, kọ̀ọ̀kan mi ń bẹ̀. inni akhafu Allaha rabbal alamin, èmi ń payọ̀ Ọlọ́run tèmi o, èmi ò ṣe kèfèrí o. ó yọ wá rẹ̀ ń bẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. kí sì ló ṣẹlẹ̀ Birsisul Abidi, wọ́n ní 60 years ló fi sin lóhun nìkan tí ń dọ́lọ́ wọn bá sìn lérí àpáta kan. wọ́n náà ọmọ Israẹli ni àwọn rahibu, àwọn tán ni rahabaniya ń pè mí ò ní jẹ, mi ò ní fẹ́yàwó, mi ò ní ṣe nǹkan gbádùn ayé. wá lọ ju rẹ̀ sórí àpáta kan ń sin lọ́hun bẹ̀ fún 60 years ní fi ń ṣe mímọ́ fọ́lọ́hun, kò báwọn èèyàn ṣe. gbà tí Ṣaitani ó dé, Allahu akbar, ẹnìkan ò gbọdọ̀ fọkànbalẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. ẹnìkan gbọdọ̀ sọ pé kò kí lọ́lọ́ kí Ọlọ́run ò gbọdọ̀ má ṣe nǹkan, kò gbọdọ̀ má ṣe ní ọ̀rọ̀ rẹ̀. kò wá fọkànbalẹ̀ ní fọkànbalẹ̀ kèfèrí, kò sí rẹ̀ nínú Islam. mùmínì ó máa wà láàrin ìpayà àti ìran kan, ọmọ ìran kan Ọlọ́run ó tún máa páyà rẹ̀ pé alimayasa ni kò sí tí ò lè ṣe. Birsisul Abid ó sin lọ́hun fún 60 years. ìgbà tí Ṣaitani strategize pé náà ó lè mórí bọ́, ó lè láti bọ̀ tán, ó ti níbẹ̀rẹ̀, ó dẹ̀ ti láàrin, àmọ́ ò lè ní finishing. ìpalẹ̀mọ́ Ṣaitani burú bí ṣe mọ́, ó gbé àwọn ẹni Ọlọ́run tọ́pọ̀ ṣubú bẹ́ẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí ní gbé ìtàn yẹn wọn yẹ̀wò tí wọ́n sin lọ́hun láì mọ̀ iye ọdún, ó kù sáátà tí wọ́n kú báyìí. Allahu akbar. ìtàn dẹ̀ change. lẹ́rú fi gbọdọ̀ mọ́ bá gbogbo òṣìṣẹ́ nínú aláwẹ̀, nínú akírun, kò sí tó yẹ kó fi ṣe fáàrí, ó gbọdọ̀ jọrẹ ẹ lójú. kí ló fẹ́ jọrẹ ẹ lójú sí? wọ́n á ń pàpè mọ́ra ta ní fírkọ̀ Nàìjíríà, ìbàjẹ́ kan tó kúnlẹ̀ nísìnyí tí ń bà wá nínú jẹ́. àdìsí kan tí ó lálàáfíà látọ̀dọ̀ ànábì
sallallahu alayhi wa sallam wọ́n á fi mákẹ́tì ìjọ gbogbo ẹni bá ti fẹ́ mákẹ́tì ìjọ tó bá ti àdìsí yẹn ni marketing strategy tí wọ́n máa fi wọnú ọkàn àwọn èèyàn Ànábì ti sọ kó tó kú pé Islam ó pín sí 73 gbogbo wọn pátápátá inú náà ni ẹyọ kan péré ní ó wà àlìjánnà ìjọ Ànábì gbogbo wọn majority ìjọ Ànábì ó wà àlìjánnà látẹ̀sítẹ́mì wọn mọ̀ tí àlàdọ́lá àlà àdìsí yẹn ọ̀gbádùn sanadan wa matnan kọ̀ lálàáfíà látọ̀dọ̀ Ànábì rárá àwọn mímọ̀ ti gbé yẹ̀wò látọ̀dún tọ́pẹ́ bẹ́ẹ̀ àdìsí yẹn wọ́n rí ní tó ṣe advertise ìlànà shuzuz ìlànà tí gbogbo majority àlùmọ̀ Ànábì ọmọ lọ bí orí kan táwọn ọmọ dábì kan lọ wọ́n mọ̀ pé gbogbo common sense yóò mọ̀ question ni pé àyè ṣe tí gbogbo àwọn majority ìjọ Ànábì ń lọ bì kan gbogbo àwọn àfáàgbẹ̀ ẹ̀sìn wọ́n lọ bì kan èyí wọ́n ń dábì kan lọ èyí hóróhóró kan wọ́n wàá fẹ́ gbé yẹn kúrò lẹ́mìíràn pé má dọ́kàn síbi yẹn a lè jẹ́ minority kó jẹ́ pàwọn nìkan lọ́lọ́wọ́n ọ̀la àdìsí yẹn náà máa fi promote shuzuz nígbà láti ṣe gbogbo àlùmọ̀ ní ọ̀wọ́ náà fẹ́ yọ̀kan àwọn àkílẹ̀mù pàwọn ẹlẹ́yọ̀kan ọ̀hún gbogbo àwọn tán kílẹ̀mù pàwọn ẹlẹ́yọ̀kan wọn àwọn dáa ju gbogbo àwọn yòókù lọ àwọn níláàrí ju gbogbo àlùmọ̀ Islam lọ tí ó bá já wa Nàìjíríà ta ní ọ̀jẹ́ tí ó bá já wa lálàjọ alkiyama ta ní ọ̀la nítorí gbogbo ideology bẹ́ẹ̀ aláàjì bára sọ̀rọ̀ àtibọ̀tán o kí gbogbo wa lè bẹ̀rù Ọlọ́run torí ẹnìkan ọmọ igi tí ọkàn yìí gbó igi tọ́kàn yìí gbó ẹnìkan ọmọ àbíwọ̀dá àmọ́ pé igi tọ́kàn yìí gbogbo inú gbó ni ẹnìkan ò sì mọ bí orí ń bẹ́sẹ̀ lọ ń wákà ló ṣe wákà ọ̀rẹ́ ẹnìkan ọmọ igi tọ́kàn yìí gbó aṣọ Ọlọ́run lọ́mọ bí orí ń bẹ́sẹ̀ lọ ìwọ tó lò ní mọ́jọ́ níláàjẹ tán àwọn kan lọ́lànà kí wọ́n tó lò ní Ọlọ́run lọ́mọ bí orí ń bẹ́sẹ̀ lọ ẹnìkan ọmọ tí ó kan ilé aṣọ Ọlọ́run lọ́mọ bí orí ń bẹ́sẹ̀ lọ. Bìrìsísù làábìdì sí lọ́n fà ìmọ̀ye ọdún ó ṣe wàhálà ó fara gbólẹ̀ nígbà tí Ṣètánì ó dé ọwọ́ àbá arábìnrin kan tó láwọn ọmọ ìyá tó dìde nínú ìdílé rere ni ó wá ya wèrè Ọlọ́run dán wò pẹ̀lú ìyá wèrè kódà àwọn ẹ̀gbá wà dísì yẹn míì ní Ṣètánì náà ló yà ń wèrè Ṣètánì náà lọ́lọ́ gbá létí tó di wèrè arábìnrin yìí sì rẹwà púpọ̀ àwọn dodo bí yẹn bá ṣe rẹwà tó bá ti di wèrè wọ́n ní wèrè dùn owó kò ṣeé bí lọ́mọ ta ló lè súnmọ́ gbogbo tòun tẹ̀wẹ̀ ẹwà náà bàjẹ́ ẹ̀ ní rẹwà náà mọ́ wèrè tẹ́ mọ́ rí wèrè lẹ́mọ̀ rí lára ẹ̀ pé àbóyè ṣe rẹwà tó yìí ó ti di wèrè ta ló lè fi ṣaya mọ́ ọwọ́ àyà wèrè ẹbí wa ń wò pé kí ni káwọn ò ṣe lérí ọ̀rọ̀ rẹ̀ àwọn kan wá mú mọ̀ràn wá ẹbí gidi ló ti jáde ẹbí ọlọ́rọ̀ ẹbí ọlọ́lá wọn á ní ẹjẹ́ á mú lọ sọ́dọ̀ afa kan bẹ ní ẹ̀yìn ìlú ń bẹ̀ yẹn ti ń sin lọ́hùn kì í bọ́ lọ́hùn sọ̀rọ̀ ọtí gbogbo tó bá ti wí fọ́lọ́hùn lọ́lọ́hùn máa dọ̀ ẹjẹ́ á lọ́dọ̀ ẹ̀ ká gbé ẹ mọ̀ yìí lọ kó bá wa tọ́jú ẹ̀ wọ́n ní tán bá ti gbá àwọn aláìsàn bẹ́ẹ̀ wá easily lọ́lọ́mọ fún ní gbígbàdúrà tó bá ti ṣàdúrà tó bá ti tọ́jú wọn ara wọn máa balẹ̀ ẹ̀mí wọn balẹ̀ sáfà yìí pé afọ́ ọlọ́run á ní yóò lè ṣe jàǹbá ẹjẹ́ àfọbìnrin tì í wọ́n fọbìnrin ọmọbìnrin wèrè yìí wọ́n fi ti àfà náà nígbà tá àfà náà bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ tí ń bẹ lọ́n lé lérí àlàáfíà bẹ̀rẹ̀ sí ní máa tó lára díẹ̀ nígbà tá àlàáfíà tó ọmọbìnrin yìí lára làfà wá rí lẹ́wà náà wá bẹ̀rẹ̀ sí ní jáde padà ọmọ yìí rẹwà tó báyìí ẹwà náà wá jáde dáadáa ní Ṣètánì wá gbé àwọn ènìyàn wọ̀ lọ́lọ́ bá àfà náà àwọn àdìsí yẹn máa rí nínú tẹ̀fsíìrù Tọ́bárí ẹ̀ẹ́dì kódà Ibn Kathiru gbé wá látọ̀dọ̀ Imamu Tọ́bárí sínú tẹ̀fsíìrù rẹ̀ ẹ̀ẹ́dì nínú tẹ̀fsíìrì tó pọ̀ níbi tẹ̀fsíìrù àyà kamathali shaitan idh qala lil insani kfur pé àfa náà Bìrìsísù làábìdì ni wọ́n sọ ń bẹ̀ làwọn kan ni wọ́n sọ ń bẹ̀ wọ́n nígbà tí àlàáfíà bẹ̀rẹ̀ sí ní tú ọmọbìnrin yìí lára ni Ṣètánì wá sọ́dọ̀ àfa náà ni wọ́n sọ fáfá ó rí bọ́mọbìnrin yìí ṣe rẹwà tó ni fi ṣáyà nígbà ibi tó bá ṣẹ́dé yìí náà ara ń fẹ̀sìn mi bá fi lè ṣeré aya kìlọ̀ burú ń bẹ́ẹ̀ súnmọ́ àwọn ẹwà ara ọmọbìnrin náà Ṣètánì wá ń tanná rẹ̀ sójú àfa náà ojú àfa náà bẹ̀rẹ̀ sí ní máa ṣáná lóde ń pa àfa ń yọjú wo léwẹ̀ ń yọjú wo dúdú tí bá ń ṣe pé ọmọbìnrin yẹn rẹwà lédè kúkúrú àdànà àfa padà súnmọ́ ọmọbìnrin wọn padà di pé wọ́n bára wọn lò pọ̀ lọ́nà tọ́lọ́wọ́n ọ̀fẹ́ láì gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn ará ilé ọmọbìnrin yìí ọmọbìnrin ní lóyún fún àfààní àfọ olùsìnlọ́hún láì mọye ọdún nígbà tí iṣẹ́ tó ṣe àìmọye iṣẹ́ tọ́lọ́run fẹ́ dànù ẹ wo bí tí ó parí ẹ̀ sí Ọlọ́run jẹ́ àparí iṣẹ́ wa gbogbo àwẹ̀ wa gbogbo àìsùn wa àṣẹ̀ṣẹ̀ gba àwẹ̀ tán ní tọ́pìkì yìí fi relevant gbogbo wàhálà tá a ṣe gbogbo àìsùn tá a ṣe kọ́ mọ́ bá a dànù ẹ má jẹ́ àjọra wa lójú o
ẹ má jẹ́ àrò pé a ti ká ọlọ́run mọ́ kọ́nà kan kò sí ní tọ́lọ́run ò lè ṣe. ẹni àáfà yìí bá súnmọ́ ọmọ obìnrin yìí ni ó lóyún fún àáfà. nígbà tó lóyún tán àti gbọ́ ṣètánì náà ló wá ló tún advice àáfà yìí pé àṣìṣe tó ṣe yìí ṣébi kó túkẹ́ wá fúnra yín lóyún mọ́ wá ń sọ ni kíkẹ́ bó lẹ́sẹ̀ wá ṣe tó fi doyún bá ti má jẹ́ ó doyún bá ti má jẹ́. àáfà wa bẹ̀rẹ̀ sí ní kábàámọ̀ kí ni kó wọn ò ṣe báyìí ṣókò wọn ò ní bàjẹ́ ṣó wọn ò ní dẹ́ni ẹ̀sìn òun ò ṣe báyìí rí ẹni ṣètánì wa ni màá yá ẹ mọ̀ràn sórí wọ́n tọ́sí rẹ nùlù kò sí sí tó ló ṣe tí ò ṣe dóńtọ́ bá ti wí fún wọn kò sẹ́ni tí ó jà oníyàn rẹ̀ bí tí ẹ̀mí wọn balẹ̀ sí ọdẹ sọ yí pé nígbà tọmọ èyí ya wèrè pé ṣẹ́ẹ̀sì mọ́ yí pé wèrè yọ jẹ́ ní tí kò bá a lára mu ó lè lárí ara ẹ̀ mọ́gànná ó lè dé poison jẹ́ kọ́ mọ́mọ́ yìí pé poison ni sọ yí pé ó ti kú pé wèrè yẹn náà ló ṣe tó fi kú má sọ yí pé ọlálàáfíà o sọ yí pé ó ti kú toyún inú ẹ̀ làfà bá yín ọmọ lọ́rùn pa làfà bá sin nígbà táfà sin àwọn fámìlì dé wọn wá béèrè ọmọ wọn pé ọmọ tá a fi sọ́dọ̀ yín dà àfà ní níbi tí mo ti ń tọ́jú rẹ̀ níjọ́ kan gbé poison jẹ níjọ́ kan ó larí mọ́ nǹkan ó ti kú lẹ́nu kan dé wọ́n sì trust àfà inna lillahi wa inna ilaihi bá sì wá sọ fún wa bá sì wá ránṣẹ́ pé wa gbọ́ nǹkan kan mọ̀ nǹkan kan ẹ̀mí wọn balẹ̀ sí pé olùsìn náà eléyìí ò lè jàǹbá wa Allahu akbar wọ́n á padà sínú ìlú ṣètánì kan yìí náà ni wọ́n lọ yọ sí gbogbo wọn wọ́n ní lóru kan mọ́júmọ́ ní gbogbo àwọn bíi mẹ́rin lọ́mọ ìyá tẹ́ńjọ́mọ ìyá fóbìnrin yìí ni wọ́n lálàá òru kan náà ṣe é kúrú alámọ́kàlá kún tó bá tiẹ̀ ti jọra wọn wọ́n sùn wọ́n lálàá wọn jí pé àáfà yẹn pa àbúrò àwọn ni ó pa sísítà àwọn ni kì í ṣe pé sísítà àwọn fọwọ́rọ́ rí kú bẹ́ẹ̀ ṣètánì náà lọ́lọ́ display nǹkan bẹ́ẹ̀ fún wọn lójú oorun ẹnì kíní jí ó ní mo mọ̀ lálàá kan mọ́júmọ́ yìí àwọn yòókù ní iṣẹ́ àgbọ̀ nígbà tó sọ ní aláì náà lèmi náà lá ẹnì kẹta ní aláì lèmi náà lá ẹnì kẹ ní wíbẹ̀ aláì nítumọ̀ ẹjẹ́ àṣìṣẹ́ lé lérí wọ́n gbẹ́jọ́ lọ sọ́dọ̀ ọba àlú ní ẹ má fojú dirú àlábà yìí ẹjẹ́ àpè àfà wa àfà kí ni ń tó ṣẹlẹ̀ jẹ́wọ́ ń tó ṣẹlẹ̀ fọmọ tó ṣẹlẹ̀ sọmọ fún wa gangan ọ̀dà mú wa débi sàárè rẹ̀ látàfọ̀ mú wọn débi sàárè mọ̀ ń kọ́ tìtàn náà kékeré kúkúrú ni ó látàfọ̀ mú wọn débi sàárè tí wọ́n wú òkú jáde wọ́n rí i pé oyún ń bẹ nínú ọmọ náà nígbà tó kú bó lóyún ṣe dénú rẹ̀ wèrè lágbé eléyìí lọ́wọ́ wèrè lọ́wọ́ lágbé eléyìí lọ́wọ́ kò sóyún nù rẹ̀ bó ló ṣe dẹni oyún àfà wa ní láti jẹ́wọ́ ń tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ pé àṣemọ́ṣe lòun ṣe ó wá lóyún nígbà tó wá lóyún lòun wá rò pé kó má dẹ̀sín lòun rò pé kó má di fìtínà fóun lòun nígbà tán jáde mọ́ ti ń jẹ́wọ́ ló wá ń sọ pé òun lòun pa á nígbà tó ti ṣèyí tó ṣe ẹni eré lápẹ́ ọ́ ojú èèyàn gidi la fi wọ́ la fi fọmọ lé ọ lọ́wọ́ láti trust rẹ fẹ́yìí tó ṣe yìí á pa ọ́ di wọn adájọ́ kú fàáfà Allahu akbar ṣètánì tí wàá dé ó ti wá yọ sáfà níbi tẹ́nìkan ò ti rí ṣètánì ọ yọ sáfà níbi tí wọ́n ti fẹ́ bẹ́ẹ̀ lórí ní mọ́mẹ́ǹtì tán fẹ́ bẹ́ẹ̀ lórí pé ṣé ọmọ ẹgbẹ́ mi mo tì ọ́ débi tó dé yìí kamathali ṣèyítọ́ọ̀nì idh qala lil insani kufur ń pé díkẹ́fẹ́rí tọ́ bá lè forí balẹ̀ fẹ́mi ṣètánì màá yọ màá tún mo ti lè yọ níbi inú ìṣòro tó wáyé èmi mo tì ọ́ débẹ̀ mo tún mọ irú ète tí mo lè dá tí n fi yọ nínú ìṣòro tó wáyé àfàwọn bá kúkúrò òun yọ ṣé bóun ó tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run tó bá kúkúrò òun yọ ṣé bóun tún lè sin lọ́hùn ní àyèmọ́yé ọdún míì tó wọn fi tọrọ àforíjì tọ́lọ́hún sì foríjì hàn ẹjọ́ wọn ṣe ń tí ń fẹ́ fún kó lè yọ òun nínú mọ́mẹ́ǹtì tó ń wáyé ó ní ó kúfòrò ó yá forí balẹ̀ fún mi kó sọ pé ò ṣe tọ́lọ́hún mọ́ àfáà ní nǹkan kékeré ni àmọ́ kò sí mo ti fẹ́ forí balẹ̀ níbi tí mo wà yìí wọ́n ti dè mí mọ́ gírí ó ní kan ọ̀rá mírí díẹ̀ báyìí kó ṣe sájídà kékeré táníyàn rẹ bá ti dúró lérí pé mi ń lo ṣe é fún ó ti tó mi làfáà bá ṣe mọ́mẹ́ǹtì táfà ṣe kó tó ṣírí pákè ni wọ́n bẹ́ẹ̀ lórí ibi tó parí ìgbésí ayé rẹ̀ sí nìyẹn ó di kèfèrí gbẹ̀yìn tó sin lọ́hùn lẹ́yìn tó sin lọ́hùn fún 60 years ta ló mọ strategy ṣètánì lérí èmi lérí ìwọ náà ètò pláàni tí kò tó wá tù ṣètọ́n pláàni tí ṣètánì ń strategize lórí rẹ̀ bó ló ṣe fẹ́ mọ̀ ló fi gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi gbọ́dọ̀ ṣe tó bá nínú ojú ọ̀nà Ọlọ́run tó ń sin lọ́hùn tó ń gbààwẹ̀ tó ń faradólẹ̀ tó ń ṣàìsàn fọ́lọ́hun tó ń ṣe sàárà ó gbọ́dọ̀ ní tẹríba kún gbogbo àwọn tẹ́ẹ̀rì tí wọn kì í láti bọ̀ tán rí ntí máa sábà fà ní pé kọ̀rọ̀ wọn pẹ̀lú Ọlọ́run àmọ́ burú jáì wọn á gbé nǹkan rí jáde fáyé láti máa rí dáadáa aburú ti ń bẹnu ẹ̀sìn ọ̀rọ̀ ẹlòmíì lọ́rùn kọ́dà àrùn wákàtí márùn-ún kọ̀rọ̀ ẹlòmíì lọ́rùn rárá láti kí nínú ẹni tó gbé rẹ̀ jáde pé ẹni ire ni mí Ọlọ́run mọ dúdú tí ẹnìkan ọmọ àwọn tó bá rí bẹ́ẹ̀ tí wọ́n bá sì dúró lérí pé bó ti yẹ kí n rí náà ni wọn kì í sábà láti bọ̀ tán rí nínú tí máa ń fa tí yẹn fi láti bọ̀ tán rí tó jẹ́ lẹ́ẹ̀kejì sábàbí
òun ni kó jọra rẹ lójú lédi gbogbo dáadáa tó bá ń ṣe. Àwọn ìlànà ká jọra ẹni lójú táyé ń polówó wa sílé ní n tí ò jẹ́ àlè gbà lánàá ni n tí ò jẹ́ àlè bá yín tẹ́wọ́ gbà láti bá yín ṣe ni pé a gbọ́dọ̀ jọra wa lójú tá a bá ń sin lọ́hùn. Ẹ̀yin náà máa sọ pé èèyàn gbọ́dọ̀ jọra ẹni lójú àmọ́ lánàá yín tálẹ́rì tọ́ba yín ní tí èjọra ẹ̀ lójú rí. Ìkọ́kọ́ kílèmù pé mi ní fírkọ̀ Nàìjíríà níjọ́ tí gbogbo àwọn èèyàn bá ń lọ nínú àwa lálàlìjẹ́ náà gbogbo èèyàn yòókù pátá ní ó ṣòfò àfàwà àwa tá a dúró lórí ìlànà wa kan ládàá ju gbogbo mùsùlùmí yòókù lọ. Ìkọ́kọ́ ronú bẹ́ẹ̀ náà fúnra eléyìí òun fún gbogbo ńlá ká ìtìmọ̀ pé ẹ gbọ́dọ̀ sí lórí ìlànà tẹ́ ẹ bá wà lórí ìlànà ní ẹ ní jọra yín lójú báyìí. Ìjọra ẹni lójú pé adáa ju gbogbo èèyàn lọ yìí tíjọ́ ti já mọ̀ pé eré ìlànà kan lẹ́wà bí èèyàn bá wà lórí ìlànà tó tọ́ yóò máa ṣe kò ní mọ̀ pé òun ti ṣe nǹkan yóò ṣe dáadáa kò ní mọ̀ pé òun ti ṣe dáadáa ẹ̀rù ó tún máa bá a kọ́dà yóò máa tọrọ àforíjì bí ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ lọ yóò máa tọrọ àforíjì bí ẹni tó dáràn lédi tó bá ṣẹ̀ṣẹ̀ ṣe dáadáa tán tó bá kírun tán yóò tún sunkún fọ́lọ́run yóò gba ìpínsẹ̀rùn lòun wá kí i ṣe dáadáa máa ṣe yìí àmọ́ lánàá tó bá ti ń fẹ́ ní tí ọ̀dà tó yín ṣe yẹ̀yẹ́ àwọn tó bá rí bẹ́ẹ̀ wọn kì í sábà látìbọ̀tán rí Ọlọ́run á sábà máa fi àtìbọ̀tán ṣe kí ni jẹ wọ́n níyà tó bá kù sáátà tí wọ́n lọ bọ́ Ọlọ́run ó fi hàn wọ́n pé mi ọ̀tẹ̀ ọ̀dáṣẹ́ rẹ̀ Ọlọ́run sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ o Ọlọ́run jẹ́ àjọra wa lójú nínú ẹ̀sìn nínú tí kì í jẹ́yàn látìbọ̀tán ni pé ìjókòó ti láì fi àwọn èèyàn àfáà Abdullahi ibn Mubarak rahimahullah nínú àwọn ìmọ̀ ẹ̀sìn kàtígórì àwọn Malik lọ́wà tó bá wọn tábìín tẹ̀mí wọn gùn irú Ibn Shihab Zuhri ọba aláyé ó ní wọ́n pa ẹnìkan wọ́n mú un pé apààyàn ni wọ́n á fẹ́ pa apààyàn ṣe pé inú ẹ̀ṣẹ̀ tó tóbi jù lọ́dọ̀ Ọlọ́run kí wọ́n pààyàn wà murder case wọ́n á fẹ́ bá a wí ńlẹ̀ nìkan lẹ́gbẹ̀ẹ́ Abdullahi ibn Mubarak wọn ọmọ òsì ẹ bá a wí ẹ ṣe é léṣe ẹ jẹ́ mú ẹ ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ Abdullahi ibn Mubarak ní torí bó ṣe wà yẹn ó lóore lọ́dọ̀ Ọlọ́run jù ọ lọ ní tó fi mọ̀ ní pé ó ti ṣàṣìṣe tiẹ̀ wọ́n ti mú wọ́n ti ń bá a wí lérí tiẹ̀ ṣé wọ́n mọ irú ntọ́lọ́hún tọ́jú dè wọ́n ju alikiyama ni àwọn àṣìṣe tiẹ̀ tí ò jáde sára ayé sọ́dọ̀ ara ayé nínú àṣìsọ nínú èébú nínú èpè nínú gbogbo ọ̀rọ̀kọ̀rọ̀ àtẹ̀rí èké àtọrọ ẹ̀yìn tó mọ ntọ́lọ́hún palẹ̀ mọ́ di ọjọ́ alikiyama ni ìyẹn ṣe jọrọ ẹ̀ lójú ìyẹn ṣe nǹkan kan nínú ẹ̀sìn kọ́ mọ́ jọrọ ẹ̀ lójú lérí ẹ̀ pé àwa la dáa jù ẹlòmíì lọ gbogbo àwa la dáa jù ẹlòmíì lọ ẹwọ bọ́lọ̀ ṣe máa fi láì fi wọ́n hàn kán tó kú lọ́lọ́run ti máa tún àṣírí wọn àwọn tó rò pọ̀ dáa jù lọ nínú àwọn ìmọ̀ ẹ̀sìn àfáà kan gbé tírà kan jáde ní ilẹ̀ Emirates ìjọba Dubai gẹ́gẹ́ ló tẹ tírà yẹn ó ṣe báṣù ìjọba Dubai ló wá produce tírà náà àwọn ó lọ study history Islam láti bẹ̀rẹ̀ dé parí ó wá select àwọn àfáà kọ̀ọ̀kan tọ́lọ̀ ń fún ní àtibọ̀tán rere tó yẹ sí pé nígbà tí wọ́n kú eré ìsújúdù lọ́pọ̀lọpọ̀ wọn kú sí ó wá mú ìtàn wọn jáde ó kó jọ ní tírà ìjọba Dubai ló tẹ tírà náà jáde mo wá ka tírà náà tí n bá tí wọ́n ń kà ìtàn ẹnìkọ̀ọ̀kan láti rí àwọn sàhábà ìtàn ẹnìkọ̀ọ̀kan màá wá lọ check lọ́dọ̀ àwọn jarhu wa ta'dil àti gbogbo àwọn oníhẹ́lálù kí wọ́n ń sọ ń pẹ̀ níjọ́ tí ń bẹ láyé àti níjọ́ tí ò sí láyé mọ́ lẹ́ẹ̀ máa rí mi wọ́n sọ pé lágbájá níjọ́ tí ń bẹ láyé wọ́n lè ní ẹni ire ni àwọn kan pè lẹ́ni ire irú Safwan ibn Sulaym àwọn kan ní ẹni ire ni àmọ́ kọ́dárí ni ìtumọ̀ kọ́dárí nínú Islam fẹ́ni tí ó bá kéwù ní pé ẹni tí kò gba kádàrá gbọ́ àwọn nufatul kọ́dàr wọ́n pè wọ́n kọ́dàríyà wọn ò gba kádàrá gbọ́ nusiba ilal kọ́dàr wọ́n dáwùtù àkídẹ̀ wọ́n tọ́ ọba àkídà rẹ̀ kò lákìídà kò lákìídà wọ́n náà máa gbẹ́rù láńgbéjì yẹn bí alọ́ ayé dédé nù kò lákìídà kọ́dàrí ní njọ́ tí ń bẹ láyé nígbà tọ́lọ́run ó sì gbẹ̀mí rẹ̀ ọba tó lẹ̀mí rẹ̀ ọgbà lérí sùjúdù ìwọ́tọ̀ jẹ́ kọ́dàrí kí ni ọkàn yẹn tiẹ̀. Abu Hanifa ta Nu'man njọ́ tóun náà kú mẹ́yẹ tí wọ́n sọ ń parí àwọn alùladís al-Imam Ibn Hibban rahimahullahu ta'ala nínú kitabu thiqatu rẹ̀ ń tó sọ ń pa Abu Hanifa bad ń tó sọ ń pa Abu Hanifa ní agbára gan kò sí nǹkan burúkú tí ó fa Abu Hanifa wẹ̀ wọ́n ní jọ́ tọ́lọ́wọ́n gbẹ̀mí lọ́rùn Abu Hanifa irí sùjúdù lọ́wọ́ àtọ́lọ́n ti gbẹ̀mí ẹrú rẹ̀ sọ́dọ̀ ta ló mọ tí ó kan yín òun nínú àwọn tá à ń fojú ẹni bí wò tá à ń pè pé àwọn eléyìí ọ̀dà àwọn eléyìí wọ́n bẹ̀ sí jẹ́ tó wọ́n bá lórí lọ́dọ̀ Ọlọ́run ju ọlọ́nkọ́ tọ́ba túbá tọ́lọ́run bá gba tútúbá rẹ̀ ńkọ́ tọ́ba kù sáátà kínkínní tó kù sẹ́jú kan tí ó kù tọ́lọ́run bá gba tútúbá lọ́wọ́ rẹ̀ ńkọ́ tọ́ba kù sẹ́jú kan tí ó kù tọ́lọ́run bá lóhùn ọ̀gbà wọlé rú ńkọ́ ẹrù àtibọ̀tán ṣe bà wá báyìí níjọ́ tá a bá ń tọwọ́ bọ̀ láì fi àwọn èèyàn ẹrù àtibọ̀tán ibi tá a parí iṣẹ́ sí ṣe bà wá ká máa wá láì fi ara wa mélòó tó da táìmù mélòó ló fúnra rẹ̀ lójúmọ́ láti fi chẹ́kì ara rẹ̀ ń pín bolo kù sí tó a ṣe sí pé èyí tọ́pọ̀ jù nínú táìmù rẹ̀ láìfù rẹ̀ ó allocate ẹ̀ sí bí pín bolo àwọn èèyàn kù sí
mo fẹ́ fix àwọn èèyàn bó wọ́n kù sí halaka nas tànàbí ní ọ̀gbọ́dọ̀ máa sọ pé halaka nas àwọn èèyàn eré àwọn èèyàn ti burú ó ti bàjẹ́ fáwọn èèyàn ọ̀dà àmọ́ ayé ti bàjẹ́ ìwọ gangan ló bàjẹ́ mọ́mọ́ ara àwọn èèyàn pé wọn ọ̀dà àmọ́ ìwọ gangan ni ọmọ ríra rẹ pé mi ni mi ọ̀dà gbogbo èèyàn lọ́dà. Ńbẹ nínú àwọn àfáà tó ti kọjá wọ́n pè ní Umar ibn Amir àfáà gba aládìsí lòun náà Imam Muslim gba àdìsí rẹ̀ wá nínú Sahih Muslim Imam Nasa'i gba àdìsí rẹ̀ wá nínú Sunanu rẹ̀ náà nusiba ilal irja wọ́n pè òun náà murji'a àjọ wọ́n fi tì sọ́dọ̀ àwọn murji'a àjọ tí ń bẹ láyé àwọn murji'a làwọn tó sọ pé kò sí ti ń jẹ́ pé Ọlọ́run jẹ́ mùsùlùmí kan níyà gbogbo ẹni tó bá ti gbé Ọlọ́run ọba lẹ́yọ̀ ọ̀kan gbogbo àṣìṣe tó bá wù kọ́ máa ṣe láyé àlìjánnà kálukú ń lọ jàre kò sí wàhálà ẹ mọ́ fúnlẹ̀ lé mẹ́nìkan àwọn tí wọn ò nígbàgbọ́ ń pé mùmíní tó gbọ́ Ọlọ́run ọba gbọ́ lẹ́yọ̀ ọ̀kan tí bá ń jalè àbí ń ṣe ṣìnà àbí ń ṣàdádá lẹ́nu ẹ̀sìn àbí ń ṣe kíní kan pé bóyá ó lè wọ náà àwọn ò nígbàgbọ́ yẹn àwọn àgbà pé ṣé bá ṣàti gbọ́ Ọlọ́run ọba lẹ́yọ̀ ọ̀kan gbogbo àlìjánnà náà là ń lọ wọn fàáfàá yẹn ti síbi ideology yẹn nígbà tó Ọlọ́run ọba tó lẹ̀mí rẹ̀ ó gbẹ̀mí rẹ̀ mbolo ti gbẹ̀mí rẹ̀ ó gbẹ̀mí rẹ̀ sáàjìdá nígbà tó wà lérí sùjúd àfáà Jazuli tó ṣe dàlélù Dalailul Khairati àfáà Jazuli kí làwọn èèyàn sọ tán pa rẹ̀ nínú aburú kódà láìpẹ́ yìí kan nínú àwọn èèyàn wa Nàìjíríà brother dáadáa nínú àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn ọbọ̀ ta ńlá li Imam Jazuli ìgbà tó bá tí ó lẹ̀mí ẹni tí ń sọ yìí sì wà láyé kí ìkúkọ ìmọ̀ tí ó kàn yín òun ìgbà tó bá tí ó lẹ̀mí Imam Jazuli ìgbà tó bá tí ó lẹ̀mí rẹ̀ ó gbẹ̀mí rẹ̀ mata sajidan eri sujudu lọ́wọ́ tó fi lọ bọ́lọ́hún ó forí balẹ̀ fọ́lọ́hún ń kí Ọlọ́hun ń sìn lọ́wọ́ lọ́lọ́ bọ́lọ́hún mélòó lálẹ́ka odindi tíra mọ́ sọ pé wọ́n ṣe lérí rẹ̀ yìí afá kan náà kú ní Egypt láìpẹ́ yìí ó jẹ́ Tijani alájọṣe Sheikh Ibrahim Niyasi ni ó dẹ̀ ṣe kí dímọ̀ tọ̀ríkọ̀ Tijaniya dáadáa ìyànná tí ó kọ́ rẹ̀ mọ́ òun náà kú mata sajidan eri sujudu ló kú sí lẹ́ni tó ti fọkàn sí ń pàdé jẹ́ inú ná straight ní lọ́tọ́ bá kú tán inú ná straight làwọn eléyìí ọ̀ láǹdì sí kí ni ọkàn yìí tiẹ̀ náà amúkẹ́ ifá yòókùtà mọ̀ ọmọrùhù kí ló fẹ́ kàn yìí gbèsè ayé rẹ̀ ọmọ ìyá mi àwòrán òhùn jọ ló tó fẹ́ rí tiẹ̀ rò pé jẹ́ ń sábìsì ẹ̀mí mi jẹ́ ń dẹ́kun à ń báwọn èèyàn máa rí táwọn èèyàn rò yàwó mọ̀ táwa ń dọ́tọ́ fàyè lẹ̀ mọ̀tà sáfìlò ń sẹ́ni ilẹ̀ lọ́jẹ̀ ni àwọn mọ̀tẹ́kì àbí wọ́n tẹ́wọ́ gbẹ̀mí rẹ̀ ń sánmọ̀ sẹ́ni táwọn sì màláíkà kì káàbọ̀ lẹ̀mí rẹ̀ ni. aha ulai Ọlọ́run sọ̀rọ̀ kan ní Al-Qur'an Suratul A'raf bí kí n fi parí ẹ̀ aha ulai alladhina aqsamtum àwọn tẹ́ fojú di láyé ń jọ wọn bẹ láyé pé tẹ́ búra kí àwọn eléyìí ò lè rà àlìjánnà wọ̀ pé lágbájá ti kú báyìí ó dá mi lójú pé nínú náà lọ́wọ́ báyìí tó ń búra bẹ́ẹ̀ pé la yanaluhumullahu birahmatin pé wọn ò lè rí kí Ọlọ́run ẹ̀ ń búra bẹ́ẹ̀ níjọ́ tẹ́ wà láyé Ọlọ́run ní sáwọn eléyìí wọ̀nyí àwọn ilẹ̀ ń búra pé wọn ò ní rí kí Ọlọ́run wà ní udkhulul jannata ó yá ẹ máa wà àlìjánnà ẹ máa wà àlìjánnà ṣálẹ̀ ní rí kí èmi ni ó yá ẹ máa wà àlìjánnà la khawfun alaykum wala antum tahzanun Ọlọ́run ṣá fi wá sínú àwọn gbogbo ẹni tí wọ́n bá ń bà ló kọjá kó ṣe sùúrù gbogbo ẹni táyé bá ń sọ pé ẹlẹ́bọ ni ó ṣe sùúrù wọ́n ní kó túnra rẹ̀ ṣe tán bá ń láìfì rẹ̀ wọ́n ṣá máa fi yẹn wo ara rẹ̀ mọ́ túnra rẹ̀ ṣe má bá wọn ṣe díje ọ̀rọ̀ má bá wọn ṣe díje èsì jẹ́ káwọn ọmọ rán táwọn ẹlòmíì kan fi tara wọn lẹ̀ ìtọ́lọ́run hazu wọn nínú ayé nìyẹn ìtọ́lọ́run láwọn pẹ̀ nínú ayé nìyẹn jẹ́ kí wọ́n fi tara wọn lẹ̀ àmọ́ nínú wọn tí kìí kírun wàláhì àmọ́ nínú wọn billahi làzim tí kìí kírun irun wákàtí márùn-ún àmọ́ nínú wọn tó yapò kí débi pé kò síran ẹbọ tí ò lè ṣe nínú àwọn tó ń pa àwọn èèyàn lẹ́lẹ́bọ wàláhì làzim àmọ́ èèyàn tíyàn bá ti rí inú yẹn máa dùn pé alhamdulillah tó bá jẹ́rú àwọn eléyìí lọ́lọ́run dẹ síyàn pé kí wọ́n máa ba yẹn ló kọjá tó bá jẹ́rú àwọn eléyìí lọ́lọ́run dẹ síyàn ní pé kí wọ́n máa sọ pé olúwo nígbàgbọ́ ìyẹn mọ̀ sóríire ajásí pé Ọlọ́run fẹ́ farabalẹ̀ bá àwọn eléyìí wí ni ẹ má wàá fún wọn lésì nítorí tí ẹ bá fún wọn lésì ẹ nífẹ̀ẹ́ wọn ni o tó bá ń sọ káì tẹ́ ẹ fẹ́ máa fà wọn lọ́wọ́ dúró ẹ nífẹ̀ẹ́ wọn ni o ẹ fi wọn lẹ̀ jẹ́jẹ́ wọn bẹ́ẹ̀ ẹ jí wọn gbádùn ìyá wọn lọ́dọ̀ Ọlọ́run ọba àmọ́ ṣe wáàsí àní fi ṣe wáàsí ilẹ̀ nítorí ṣe wáàsí iṣẹ́ àánú ni iṣẹ́ ìtanijí ni bóyá tán bá gbọ́n tá à ń sọ yìí náà bóyá wọ́n lè tají àmọ́ gbogbo wọ́n tá dánwò bá kàn má wà mahmum má jẹ́ kí nǹkan kan máa dọ̀ ọ́ lọ́kàn láàmú ìwọ ni kò rí pé sẹ̀ríra rẹ̀ àárín wa àtọ́lọ́wọ̀n ọba dà kọ́lọ̀ fún wa láti bọ̀ tán rí ẹnu wọn ta kàyí náà ti tó àlè ká dúdú ẹ̀ tán ọba tí ó fi ti ń jẹ́ àtibọ̀ tán tó fi dára tó fi pamọ́ tó yẹ sí pé àìmọye èèyàn nínú ẹni tá a rò pé láti bọ̀ tán rí ta kírun sí la bóyá nígbà tí ó kù ṣẹ́jú méjì tí ó kù tí ọ̀sẹ́ nìkan bẹ̀ bóyá ó ti di kèfèrí àwa sì kírun sí la pé mùsùlùmí ní pa afáàgbé ẹ̀sìn bí a sì ń bẹ́nu àwọn tí wọ́n sin nísìn kèfèrí tó yẹ pé bóyá ó kù ṣẹ́jú kan méjì tí ó kù láàrin wọn àtọ́lọ́run tí ọ̀sẹ́ nìkan kan bẹ̀ bóyá ó di mùmìnì ọba tó dá sọ di mùmìnì látara àmọ́ tó ti ṣáájú tọ́lọ́run ti mọ̀ kó tó dá sánmà àtìlẹ̀ àmọ́ ọba tí ń dára dáadáa bẹ́ẹ̀ kọ́ mọ́ ṣà dára dáadáa
fún wa nínú ìgbésí ayé wa kó já láti bọ̀ tán rí Allahumma akhtim bisaadati ajalana tábà parí ìgbésí ayé wa já parí ẹ̀ síbi tó dáa waj'al khayra a'malina khawatimaha èyí tó dáa jù nínú iṣẹ́ òun ló já ṣe gbẹ̀yìn wá bá wọ Ọlọ́run Ọba wa khayra ayyamina yawma nalqaka fi ìjọ tábà bá wọ Ọlọ́run Ọba pàdé jó jẹun níjọ tí ó dáa jù tá experience jù nínú ìjọ ìgbésí ayé wa ọlá la ilaha illallah ẹ má gbàgbé pé ní jímọ̀ ọlá muhammadu rasulullah dúdú sẹ́jọ́ jímọ̀ ẹjẹ́ àṣẹ ọlá sallallahu alayhi wa sallam ẹjẹ́ àṣà sàlájú tó pọ̀ fún nabi sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.